lágùjà ẹ lágùjà fún mi lẹ́jà kí ni ẹ pẹ̀lẹ́ wọ́n bẹ̀rẹ̀ àwọn tàn wá ṣẹ́ṣẹ́ àti kíṣà èmi náà kírun tánà ni mo pè yín àwọn kí mò ń bínú sí yín àwọn tẹ́ sọ fún mi pé tó bá ti di ọ̀sán yìí ní 2:30 pẹ́ pè mí wá pè mí mo ṣẹ̀tún wá pè yín ẹ bízì pẹ̀lú tani wọ́n kò máa ṣàánú kí a dá ṣàlẹ̀ wa lágọ̀ fún mi lẹ́jà kí ni àní mò ń bínú sí yín ṣé ẹ love message mi tí mo sẹ́ǹsì láàárọ̀ ẹ lè rí love message mi ìdààmú ti gbọ́ ṣé ti jẹun ṣé kí n bá yín gbóúnjẹ wá kí lè fẹ́ jẹ ìdààmú ti gbọ́ máa gbé ní bá ti dé junction. Àfà Abdullahi kí ni báyìí ní sani kò sọ̀rọ̀ ń bẹ̀ kí ni. Aisha ó ti rẹ̀ dáhùn sálámù náà ó mọ̀ pé gbèsè ni. Wa alaikum salam wa alaikum salam mo ti dá yín lóhùn ẹ dákun ẹ má mú mi gbẹ̀ṣẹ̀ dandan kọ́ kí ló dé. Aisha mo nífẹ̀ẹ́ ó kì í sìn bí Rabbil Kaaba wallahi tallahi mo nífẹ̀ẹ́ gan ó lè gbà fún mi. A ní mo ti lẹ́yìn tí ń fẹ́ kí ni kí lẹ fẹ́ kí n ṣe kí n fẹ́ tí mo fàbí kí ni ṣe dandan ni. Àǹdẹ́jì sọ fún yín mi ò láìpẹ́ ṣe máa rán bẹ́ẹ̀ ṣe máa rán mi ra sí mi ò láìkẹ́ ẹ má ràn yàn sí mi mọ́ ṣe dandan ẹ má ràn yàn sí mi mọ́ kí ló dé gan ẹ ní mi là. Aisha ó lè fún mi chance náà ó tí ì ṣe nìkáì náà ṣe nìkáì. Ok ìgbà tí wọ́n á ti ṣe nìkáì ṣé mi wá ní ṣe ní ọ̀gán ṣé dandan kí n máa ṣe nìkáì ni mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ kí ló dé. Ó lè jìnnà ní slow Aisha wallahi máa tọ́jú ẹ̀ máa tọ́jú pa ọmọ pé mo ṣe sẹ́ńdà bá yáṣẹ́ lọ́dún tó kọjá. Kí lẹ sọ? Jù Aisha kí lẹ sọ pé ẹ ṣe sẹ́ńdà bá yáṣẹ́ lọ́dún tó kọjá. ẹ sẹ́ńdà bá yá sí mi ṣé dandan lẹ́mí sẹ́ńdà bá ṣé mi ti ní ká wá gbà báyà yín ṣé mi ti ní ká gbà báyà yín ṣé mi ti ní ká wá gbé ṣé mi ti ní ká wá gbé. Aisha máa bẹ̀rù kan wallahi mo nífẹ̀ẹ́ ló gbàdọ̀ bí náà ló sọ pé al-mar'u ma'a man ahabba. Kéwù yìí náà ni. Kí ló sọ bẹ́ẹ̀ jọ dáàbò. Àfà Abdullahi ẹ wo mo ti gbọ́ ẹ wo mọ tó ṣẹlẹ̀ Àfà Abdullahi ẹjọ́ mo fẹ́ ṣe nǹkan máa pè yín padà mo fẹ́ ṣe nǹkan yín pè yín padà. A ní sùúrù Aisha kí ló fẹ́ ṣe náà. Mo fẹ́ ti fíríjì mo fẹ́ pa fíríjì dé. Ó fẹ́ pa fíríjì dé báwo ṣe bọ́wọ́ ló máa fi pa fíríjì dé. Yóò tẹ́kì mi wákàtí kan dákun ẹ fi mí lẹ́jà rẹ̀ Àfà Abdullahi ṣé dandan ní fi ń fẹ́yàn ni ṣé dandan ni. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله محمد الأمين وعلى آله وصحبه أجمعين ما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكوديدي أسيكوي أبلغ بالك يولا كتب ما في سورة سوا كما دابو ربوا كوكو ما سيكما دا عبادة والولايا آمين إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون inna lillahi wa inna ilaihi raji'un. Ṣé bí a ṣe máa wòran rèé ṣé bí a ṣe máa wọ ọmọ ìyá wa yìí ní ìran rèé tó sì ń wá ìbínú Ọlọ́run tí ń wá ìbínú Ọlọ́run kúnra ẹ̀yin àfáà Ìlọrin ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran rèé ṣe bí Ìlọrin ṣe bí wọ́n máa ń kọ́ lórin pé ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjánnà ṣé bẹ́ẹ̀ ṣe máa wo tó bá jẹ́ pé ẹ bá ní àmọ́ sẹ́ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń pera yín o torí pé tá a bá fẹ́ wo Yorùbá wise nílẹ̀ Yorùbá Ìlọrin headquarter ẹ̀sìn o ṣé bẹ́ẹ̀ ṣe wá máa wòran rí tẹ́ni tó ti ara yín jáde tó jẹ́ pé òun náà máa lọrin ni tí sì ń ṣe báyìí tí ń dìfẹ́mi Islam aṣọ àpọ́nlé àwọn obìnrin lọkùnrin ń wọ̀ tí ń ṣe ìrégbè káàkiri yìí àwọn èèyàn dẹ̀ ti wí but ó dàbí pé téèyàn bá ti wà famous tó wó tí change díẹ̀ bá ti wà lápò wọn báyìí ọ̀rọ̀ ìka yìí bọ̀ wọ́n ń dì mọ́ wọn yìí máa gbọ́ ìmọ̀ràn anybody mọ́. Fìràwọ́nà lọ́jọ́ kìíní àná wọ́n pè sákìyèsí kò gbọ́ torí pé ó ríra rẹ̀ ni o ẹni tó bá dẹ̀ ti ń ríra rẹ̀ ni ó wò pé ta ló tó báwọn sọ̀rọ̀ ta ló tó pè òun sákìyèsí àti ń wí àwọn àfáà ń pè sákìyèsí àti ìrè èèyàn kankan nínú àwọn fóònù bídíà o gbogbo ẹ̀yin tẹ́ bìlọ́ǹgì sí pátì Tìjàníyà àti Kọ̀dìríyà àti ìrẹ́yìn kankan nínú yín tí ń pẹ́ ní yìí sákìyèsí ẹni yóò padà bá débi pé gbogbo jàmá mùsùlùmí wọn ó sì dáwọ́ jọ wọn ó sì làánà rẹ̀ ibi tí ń bọ́rọ̀ yẹn bọ̀ nìyẹn
tí gbogbo mùsùlùmí ó sì mọ làánà rẹ̀. Tẹ́ ẹ bá lọ síbi comment section ẹ máa rí tí àwọn èèyàn ní in fact you are the best, we are the best, I like you, you are too funny. In táwọn èèyàn tó yẹ kán gbádùn normal tó jẹ́ pé normally ó yẹ kán gbádùn but àwọn ò gbádùn mọ́, ayé ò gbádùn mọ́. Irú ìrégbè báyìí rádaràda báyìí làwọn èèyàn wá ń applaud tí wọ́n ń pàtẹ́wọ́ tẹ̀lé lẹ́yìn tí wọ́n thumbs up tí wọ́n like kiri. Inna lillahi wa inna ilayhi raji'un. Àti ẹ̀gbọ́n ti comedy mọ́jẹ̀mú ń bẹ́nu àwọn nǹkan yìí ẹ parọ́ ẹ ṣe oríṣiríṣi nǹkan tí ò bá ti Islam lọ tí èèyàn sì ń pera rẹ̀ mùsùlùmí tó bá jẹ́ pé ní yéé ṣe mùsùlùmí ń sìn kódà kò sẹ́ni tí ó rí ti ẹ̀rù torí ká mọ̀ pé ìpìnlẹ̀ ti kọ́kọ́ wọ́ òun náà ni pé àkídà tàwhídì tí ò sí fún èèyàn tí ò tiẹ̀ wulẹ̀ gbà pé Allah exist ṣé òun láṣẹ wa máa fa ọ̀rọ̀ pé òun múra bí obìnrin pẹ̀lú wọ́n ẹni yìí pera ẹ̀ mùsùlùmí ó ń lọ hájì ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran rèé ṣé bẹ́ẹ̀ ṣe mọ òwòrán rèé ìkàsí ni gbogbo yín tẹ́ ẹ bá pè sákìyèsí o torí pé tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sọmọ làkejì yín ẹ̀ ní ìwòran kó máa tọwọ́ bọná kó máa sì lọ́nu kòtó ẹ̀ ní máa wò níran kókó sínú kòtó. The only best thing you can do now is to call him to order. Ẹ pè sákìyèsí ọlọ́run obìnrin tẹ́ ẹ bá pè o ọlọ́run obìnrin o man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹ̀ ń bá rí àìdá tó rí kùdìẹ̀kùdìẹ̀ kó máa rí lárídájú pé òun fọwọ́ rẹ̀ tún ṣe falyughayyirhu biyadihi fa in lam yastati' tí ò bá ní kápá àti ṣèyún fabilisanihi òun náà ní irú èyí tá à ń ṣe yìí ẹ pẹ́ ní sákìyèsí ń kọ́kọ́ ẹ pé ń gbangba gbogbo èyí tí ń ṣe ìparun ni o ìparun ni o ìparun ni o kó yé máa ṣe bí obìnrin mọ́ ìparun ni o kó yé máa ṣe bí obìnrin mọ́ ìparun ni o ẹ má wòran o ẹ má wòran o. wa sallallahu ala nabiyyil karim wa ala alihi wa sahbihi subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.